Kábíyèsí ọba wa nífọ̀. Ṣé wá rí báyìí nísìn? Ṣé rí báyìí nísìn? Ọba lè ṣeun gbogbo, ọba ní kinní kan, ọba nígbà, ọba àwo. Ẹnìkan ló ti kọ́kọ́ jẹ́ ẹ̀ kó tó kàn yín. Kábíyèsí, mo kúnlẹ̀ fádé. Ń tẹ́ ẹ ṣe yìí, ẹ sì dójú ti àwa ọmọ Ifọ̀. Ẹ dójú ti Ifọ̀ gan-an tí ì ṣe kékeré. Ẹ dójú ti gbogbo àgbègbè Abẹ́òkúta tí ì ṣe kékeré. Dé torí Dábàlábì. Ẹ ṣèdójútì o. Ẹ ṣe ìdójútì náà fún wa tí ì ṣe kékeré. Torí báwa ń tiwa bá kì í ṣọmọ Ifọ̀, ìyàwó Ifọ̀ ni wá lọ́mọ ń bẹ o. Kí ló dé? Kí ni bá a ṣẹlẹ̀? Tẹ́ ẹ bá tiẹ̀ ní kó páàkì ó overtake yín, kò tí ì jẹ mọ́rú èpè burúkú tẹ́ ẹ gbé bàbá ìṣẹ́. Bàbá yìí náà sì ní kí ìṣọmọdé, ó tún kọ́lé sífọ̀. Ọmọ Oǹdó Èkìtì ni wọ́n pè ní bàbá pera wọn. Wọ́n dẹ̀ kọ́lé síbẹ̀ yẹn, kì í tún ṣọmọdé, kì í ṣẹni tó jẹ́ pé ẹ̀ lè mọ̀. Torí ọ̀rọ̀ yìí ti sakuléètì tí ì ṣe kékeré o. Torí àkọ́kọ́ tí mo rí tó mú mi sọ fún yín pé ẹ ṣe àkóbá náà, ẹ dójú ti gbogbo ọba wa nífọ̀. Dé torí d'Abẹ́òkúta, gbogbo gbèríko dé Làró, dépò bẹ́ẹ̀. Ẹ ṣèdójútì náà fún wọn. Ká tiẹ̀ wá ní bàbá ìṣe tẹ́ ẹ fẹ́ dáṣẹ̀ yẹ ọba fún, ẹ ní àwọn first class ọba náà. Ẹ ní second hand ọba. Ẹ ọ̀kẹ́dẹ̀ ní baálẹ̀ tẹ́ ẹ ràn sí pé ó yá dáṣẹ̀ yẹ àfún. Níta gbangba, ẹ wo bàbá yẹn sí yín. Lóòótọ́ ẹ ti dàgbà, kódà kó jẹ́ pé òun ló bí yín lọ́mọ. Ọlọ́run sì gbádélé lórí. Orí yín kọ́ ni ó ti bẹ̀rẹ̀ ẹrú ẹ̀. Ó ti ìlú èbó yìí. A rí ọba tó gbé oyè fọ́mọ rẹ̀, ó ní ọmọ ẹ wòlú Saudi. Mẹ́bí bàbá ẹ̀ ló wà lórí oyè kọ́mọ tó take over. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Ọlọ́run gbọ́lá fún yín, ẹ sì sílò. Kábíyèsí, ẹ dákun. Mi ò tó sọmọ, ṣùgbọ́n lórí eléyìí ẹ fi ṣe ìdójútì fáwọn ọmọ wa lẹ́yìn wọ́ọ̀la. Ìtàn ni, kódà lórí àwọn ọmọ yín, ìtàn burúkú gbáà lẹ gbé kalẹ̀. Àfi kẹ́ ẹ tọrọ àforíjìn fún gbogbo Ifọ̀. Wọ́n dẹ̀ ní kì í ṣe ní kì í ṣànálẹ̀ tí ń ṣerú eléyìí. Níbo ni ká gbójú sí? Torí ńgbà wọn tí kinní jáde, kinní tiẹ̀ ti ṣẹlẹ̀ láti January 21. That's mean to say, ọ̀rọ̀ yìí ẹ̀ bá bò mọ́lẹ̀ ni. Tẹ́ ẹ mọ̀ yìí pé ẹni tẹ́ ẹ ní ó máa ká fúnra yín náà lẹ́ni ó máa ká. Tá a gbọ́ gbogbo ohùn yín nígbà tẹ́ ẹ̀ ń wọn èpè fún bàbá yìí. Kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ ọrú bàbá tó ti dàgbà yìí? Bàbá yìí dàgbà, ọmọ lẹ máa jẹ́ sí bàbá yìí. Má ṣe o. Àṣàsí ni ká pè yìí ni. Àbá fojú di. Lóòótọ́ ọba lè ṣe gbogbo nǹkan. Ọba ló lo gbogbo, ọba ló ba lórí gbogbo nǹkan, ṣùgbọ́n kì í ṣe bí irú nǹkan tí ó dojú ti ọba ò gbọ́dọ̀ ṣe é. Bẹ́ ẹ bá náyàn, ẹ lè ná lánà gbé, ṣùgbọ́n kì í ṣe irú nínà tẹ́ ẹ na bàbá yìí. Kódà bẹ́ ẹ gbé bàbá yìí lọ sáàfin tẹ́ ẹ ń nà á, kì í ṣe irú bàbá yìí. Kábíyèsí, wọ́n wá tún ní kì í ṣe ìkíní yín, kì í ṣe ìkejì. Ẹ wo gbogbo petition tí ó máa jáde lórí yín. Kábíyèsí, ẹ dákun ẹ jẹ́ kí kinní yìí ó dọ́dọ̀ kábíyèsí nífọ̀, lórílẹ̀ Ifọ̀. Àìmọye ọba láti bá
nífọ̀ láti bá ṣe dáadáa nífọ̀ kì bá jásìkò gbà tírú àwọn ọkọ tiwa wa yìí wà láyé nírú tẹ́ ẹ ṣe tẹ́ ẹ tún jọ́lọ́pàá tó sì jáwọn yìí náà ọlọ́pàá gidi ni kì í ṣe okùn kéékèèké táwọn ọmọ rẹ̀ àwọn ọmọ gan tó ti ń kọjá wọ́n ti ń débi ráǹkì àwọn bàbá wọn nílùú Ifọ̀ yẹn náà ni ẹ dẹ̀ ti ṣiṣẹ́ ọlọ́pàá ẹ mòfin ẹ wá tún lérí pé gbogbo ọlọ́pàá ọwọ́ yín ló wà níbo ṣé ẹ táìmù wo lẹ́yìn ṣiṣẹ́ ọlọ́pàá táìmù wo lẹ ṣiṣẹ́ ọlọ́pàá tó ń tẹ́ ẹ ṣe yìí nínú iṣẹ́ ọlọ́pàá ọlọ́pàá gan ò gbọdọ̀ ṣàdédé fọyàn létí báyẹn á jẹyàn ìṣù èyí tí wọ́n bá gbá mú báyìí á jẹyàn ìṣù débi tẹ́ ẹ fi mọ́ proud dasmi ọlọ́pàá ò já mọ́ nǹkan kan lójú yín nílùú Ifọ̀ nìyẹn mọ́ àwọn ọlọ́pàá Ifọ̀ wọ́n ti di ràdàràdà mọ́ yín lọ́wọ́ òpin ẹ fẹ́ lè sọ pé bẹ́ẹ̀ bá ti fún wọn lówó tàbí tẹ́ ẹ bá ti ní kánjú rárá o ẹ tún kó ẹrẹ̀ bá wọn tí àwọn first class second class third class dé 10th class wọ́n wà ní lọ́balọ́ba tẹ́ ẹ lè sọ̀rọ̀ yìí fún tẹ́ ẹ dẹ̀ ń ṣe mítìnì lọ́balọ́ba tí bàbá ìbá tiẹ̀ ti ṣẹ̀yìn ni tẹ́ ẹ sì gbẹ́jọ́ ẹ̀ síwájú ẹ̀ pé bàbá ọlá epo dàgbà lóòótọ́ mo lè jọba ṣùgbọ́n ẹ dákun n tí mo fẹ́ ṣe rèé wọ́n á láyé yín ẹ ṣe nǹkan náà kù díẹ̀ káàtó ẹ wá wò 6 months náà fún yín ní suspension yẹn o kábíyèsí Sanusi Lamido ṣe tó tó yìí ọ̀rọ̀ lásán ni Sanusi Lamido sọ kódà ọ̀rọ̀ tóun sọ lórí pé kó máa dá sọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ìjọba wà nú ẹ̀ gẹ́gẹ́ bíi tiyín náà ni wọ́n mọ̀ gbadé lórí ẹ̀ kó tó wá tún di pé wọ́n dá padà ní ìsẹ̀wò bí ṣe ń tà sílé sílé lóyún ní Sanusi dà báyìí ní ìsìn nǹkan ń jọba ilé sílé ni kábíyèsí ẹ ṣe nǹkan náà ó kù díẹ̀ káàtó ẹ ṣe nǹkan náà kù díẹ̀ káàtó wọ́n wá níbẹ̀ ṣe ń ṣe nìyẹn débi pé wọ́n ti na àáfàá lọ́dọ̀ yín yẹn wọ́n ti na ànàfọ́ lójú ẹ̀san wá rèé ó mà ṣe o kábíyèsí ẹ̀fún àbẹ́ẹ̀dì ẹ wò pé rìbìtìrìbìtì tẹ́ ń ṣẹ́ fọmọ yìí fún bàbá yìí mo sọ́rí mo lọ́mọ bàbá yìí ọmọ lẹ́jẹ́ sí wàláhì ọmọ lẹ́jẹ́ sí inú nọ́mbà orí bàbá yìí ó mà ṣe o àti rọ́bà tó jẹ́ pé ó fi àgálẹ̀ ẹlẹ̀ fọmọ rẹ̀ ó ní ó máa soyè òun so ọba king Saudi jẹ́ kan ti Holland náà jẹ́ kan ó ga o kódà nílùú èbó yìí tó bá yẹ pé ìlú èbó yìí ni kinní ti ṣẹlẹ̀ sà tẹ́ adé wà lórí yín wàláhì kò sí Yorùbá kan kò sọ́mọ ìlú kan kódà ọmọ yín kò lè gbà yín lẹ̀ nílùú èbó yìí o wọn ò lè ever gbà yín lẹ̀ torí tẹ́ ẹ ṣe yẹn burú ara mi bùṣì ẹ sì ti fi ẹ ti fi kó ẹrẹ̀ bá àwọn bàbá ẹ wo orí bàbá wa Aláké ni wọ́n ti ẹ̀ gbé sí orí kinní ńlá kọ̀kọ́ àyà mi kọ́kọ́ já mo ní yé kí ló ṣẹlẹ̀ sí bàbá fìlà fọ́tò wọn kan tẹ́mi máa fi ṣe profile ni wọ́n gbé sí lonítọ̀hún gbé sí ní sọ̀rọ̀ pé ọba òkìní kan mo ní tá a lọ bá mo kú òǹbẹ kí n tó tún sí kinní kejì náà bá tún gbé wá wọ́n lọ́ba kan ní nẹni mo ní wọ́n mà na bàbá yìí ní lóòótọ́ eléyìí è ṣe bàbá wa Aláké kí ló dé tán gbé fọ́tò bàbá wa Aláké ojú ẹnì kejì ò hàn síta ẹ jí á rí ìgbà máa tún sí mi náà bá kúkú gbé wá gedegbe mo ní irú eléyìí ò ṣẹlẹ̀ rí nílé Abẹ́òkúta sífọ̀ kódà Ṣàngó irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí ewu ọba tó wà ní Ṣàngó yẹn mo gbóṣùbà fún bàbá
bàbá dáadáa gbogbo wọn pátá bàbá dáadáa ni wọ́n torí ṣe ní tiẹ̀ ń gbọ̀n pé kí ló ṣe bàbá Aláké kí ló ṣe bàbá Aláké ẹ wòran wọ́n wá kọ́kọ́ ti kó ẹrẹ̀ bá bàbá ń bàbá n tó mú mi ta kíjí nìyẹn tí ń wá rírì kiri tí ń ní ẹ dákun ẹ bá wa rí sọ̀rọ̀ yìí ẹ bá wa rí sọ̀rọ̀ yìí àṣọ ti ṣẹlẹ̀ láti January 21 ẹ wá bò mọ́lẹ̀ bí màá yìí bá kú náà ìbá kú gbé ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ dasmi ẹ ń tí ń ṣe ọjọ́ ti pẹ́ kódà ṣe rí bàbá ìdẹ̀ ń kígbe ó lára àwọn ò yá ẹlẹ́ẹ̀mọ̀ bó bá kú wọn kàn sí ni tí wọn ò ní rí ṣé ká wá sọ pé tí ń ṣe tipẹ́tipẹ́ ni kábíyèsí ó mà ṣe o ẹ mọ̀ ṣé ó kù díẹ̀ káàtó ẹ ṣe kínní ó kù díẹ̀ káàtó ṣẹ́ wá rí gbogbo ìtẹ́ tí ń ṣe pamọ́ yẹn petition wà á jáde pátápátá ẹgbọ́n tí bàbá yìí sọ ẹgbọ́n tó sọ lórí ọ̀rọ̀ yìí ṣódùn ń gbọ́ létí kábíyèsí ṣódùn ń gbọ́ létí petition oríṣiríṣi àwọn èèyàn wọn wà á jáde ní ìsìn wọn ò tiẹ̀ wá kọ́ tó bá máa dà táwọn ọmọ bàbá ìbárí yín nígbà yẹn ni wàláì èyí tó bá máa faramọ́ tí ó fa gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ wa o ṣùgbọ́n èyí tí ó ta mọ́ yín yóò ti gbàgbé pọ́ba nìyín o tàbí irú àwọn àyàwó yín kẹ́ ẹ máa na bàbá tèmi níta báyìí tàbí kó jẹ́ bàbá ọkọ mi tàbí kó jọkọ mi bó ṣe dàgbà tó nígbà kábíyèsí wàláì ogún oṣù gan o ẹ dákun ẹ má jẹ́ irú ẹ̀ ò ṣẹlẹ̀ o irú nǹkan bẹ́ẹ̀ ẹ lè gbà àgbàgbé ṣùgbọ́n yóò máa ń yẹ̀yẹ́ èèyàn ńlá ni ń tẹ́ ẹ ṣe yòókù díẹ̀ káàtó torí ẹ ti kó ẹrẹ̀ bá gbogbo àwọn bàbá wa yòókù láti san gbogbo tó bẹ̀rẹ̀ ní gbogbo Abẹ́òkúta yẹn àwọn ọba dáadáa tó jẹ́ pé àgbọ̀n kankan tó dàbí àbùkù báyìí lọ́wọ́ wọn rí àìmọye ọba láti bá gbé nífọ̀ náà àìmọye ọba láti bá gbé ń fọ kí ló dé kí ló fa gbogbo orú eléyìí gbogbo nǹkan ọba bá mọ́ gbogbo nǹkan ṣùgbọ́n kì í ṣe bí kọ́bọ wá yẹ̀yẹ́ ara rẹ̀ báyìí o bàbá ilẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹ̀yẹ́ yín lẹ́ yẹ̀yẹ́ ara yín báyìí kábíyèsí ẹ jẹ́ kí kinní yìí ó dọ́dọ̀ kábíyèsí àwọn blọ́gà sì ti rí fọ́tò yín ní ìsìn kò sí tẹ́ ẹ lè ṣe sí ọdún mọ́dún oṣù mọ́ṣù ní Facebook ó mọ̀ gbé wá ẹ wá rí i pé gbogbo àwọn ẹni tó jẹ́ pé wọ́n wà ó lè mọ̀ jẹ́ ẹni tẹ́ ẹ ní ó mọ̀ ká lójú síta àwọn èèyàn wà ń bẹ níta gbangba lẹ ti ṣe ẹnìkan ló fẹ́ fi yín wá èrò tí ó fi sí péèjì rẹ̀ ní kíní boom jáde ó yá ń bó lẹ fẹ́ rè 6 months lóòótọ́ ọlọ́run kẹ́yìn 6 months ẹ jẹ́ ọba ẹ wá tí ìmọ̀ bí ọ̀rọ̀ yìí gbé dúró wọ́n sì ti fi bàbá ìkọ yín lọ́rùn nù kò gbọ́dọ̀ kú nǹkan kan ò gbọ́dọ̀ ṣe bàbá yìí torí bàbá lára bẹ́ẹ̀ bá sì rojú bàbá yẹn ẹ mọ̀ pé bàbá ara bàbá ò yá àgbà tún dé nínú kó jẹ́ pé wọ́n wà nínú diabetes ẹ bá wo bí bàbá yẹn ṣe ẹ ṣe nǹkan náà burú jù láyé tá a wà yìí láyé tó jẹ́ pé àwọn ọmọ tó jẹ́ pé wọn ò tí ìyá wọn gan-an wọn ìfọwọ́kàn wọn ti ń jà kiri àwọn ọmọ tó wà ń ta ní ìsìn tí ì bá ṣe pé ní bóyá ó ní nǹkan fẹ́ ṣe tó bá lọ jẹ́ pé àárín àwọn èèyàn tó ní inú fufu lẹ ti ṣe nǹkan tẹ́ ẹ ṣe kábíyèsí nǹkan ṣẹlẹ̀ o ayé tá a wà yìí kò sí àṣegbé mọ́ o kò sáṣegbé mọ́ o kábíyèsí ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin lẹ́ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe nǹkan yìí tàbí kẹ́ ẹ mọ̀ kí lẹ tiẹ̀ fẹ́ ṣe lórí ẹ̀ petition oríṣiríṣi máa gorí ẹ̀ ni torí ẹ ṣàfojúdi fún àwọn first class nǹkan pátápátá tó wà ní gbogbo ìlú yẹn ìlàró ìpòbẹ́ ìtòrí abalábì gbogbo ẹ̀ ṣálọ́tún ló sì láfẹ́ wọ́n ń tẹ́ ẹ ṣe ìburú jáì o ó burú jáì Sànúsí ò ṣètò yìí
tẹ́ ń yọ́ dànù. Sànúsì ẹ wò ní ìsìn ilé sílé ní káàkiri, ilé sílé ní káàkiri pẹ̀lú jàlábíà rẹ̀ káàkiri ní ìsìn. Ọ̀rọ̀ lásán pé kóhun dá sọ̀rọ̀ ìjọba, ẹ̀yin náà sì ti mú tìjọba mọ́, ẹni wà láì gbogbo ọlọ́pàá, ẹ tún yẹ̀ yí àwọn ọlọ́pàá níbẹ̀ ni. Means gbogbo tẹ́ ẹ bá ṣe lójú àwọn ọlọ́pàá àṣegbé ni. Ṣé ní gbogbo Ògùn yẹn? Kò lè rí bẹ́ẹ̀ o, kábíyèsí. Ẹ̀yin náà sì ti ṣiṣẹ́ ọlọ́pàá rí. Irú àwọn ọmọ wa tó tiẹ̀ tó kùn tí wọ́n ti kọjá inspector, ìmíì ti wà ní DSP, ìmíì ti ń lọ commissioner of police. Ṣé ẹ lérò pé tán bá rí gbogbo tẹ́ ẹ ṣe yìí wọn ò fi yín lọ́rùn lẹ́nu? Wọn ò ní gbà o, kábíyèsí, wọn ò ní gbà. Àwọn ọmọ tó wà ní iṣẹ́ ọlọ́pàá tó wà nífọ̀, wọ́n wà ń bẹ̀. Tí ọkọ mi bá wà láyé tó yẹ pé àwọn yẹn ń ti wọn rank of commissioner of police ló fi resign, tó dẹ̀ bá àwọn bàbá Ọ̀nàbí yìí ṣiṣẹ́, tó bá Ọbásanjọ́ ṣiṣẹ́, kábíyèsí wàláì fúnra rẹ̀ ni ó fa bàbá yìí yóò fà dọ́dọ̀ gọ́fúnà ni. Torí eléyìí wọn ò tiẹ̀ kí ń fẹ́ rẹ́dẹ̀rẹ́dẹ́, yóò sì tún wọ ààfin wá bá yín níbi tìyẹn wà. Ọmọ ilé alágídí nílé wọn nílùú Ifọ̀ yẹn náà ni olórúkọ gidi ni. Kí ló dé, kí ló mú ìṣerú nǹkan báyẹn? Ó ga o, ẹ fẹ́ ká tiẹ̀ gbìjà àti ẹ̀ gbọ́dọ̀ rí kán máa fi àwọn ọba wọlé, ẹni ọba ni a máa dìde wọn lé ní. Ṣùgbọ́n kì í ṣe irú èyí tẹ́ ẹ ṣe yìí la gbọ́dọ̀ jà fún yín o. A lè jà fún yín lẹ́yìn ká sọ̀rọ̀, ká bá yín náà sọ̀rọ̀ ni. Ká bá ẹ̀yin náà sọ̀rọ̀, ẹ dójú tì wá, ẹ dójú tì wá, ẹ dójú tàwọn lọ́balọ́ba yòókù, ẹ ṣàfojúdi fún wọn. Ó mà ṣe o, kí ló dé? Ẹ ti kọjá gbogbo kẹ́ẹ̀tì ẹ̀ wá lé èjì, ọmọdé ló ń ṣe yín 48 years and then ọmọ lẹ jẹ́ sí bàbá yìí náà. Àwọn ọmọ bàbá yẹn kan yá dúró sọ̀hún ni o, kán mọ́ làwọn yọjú o. Bàbá yìí nìkan ló wà lọ́rùn yín báyìí nísìn, tí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wà láìwọ̀n ò ní fẹ́ anybody sọ, torí ìgbà yẹn lọ̀rọ̀ wà tó tún dùn sọ. Táyọ̀ kábíyèsí, àfi kẹ́ ẹ dìde gírí. Ogun orin léyìí, ìjọba amúnimọ́ Ògùn lèyí tó mú yìí. Ẹ wà tìgbà tẹ́ ti ń ṣe bọ̀ tán sọ. Ẹ wá wo èyí tí wọ́n búrẹ́kẹ́ láti 21. Ẹ wo àná bí àná lè mérí kinní yẹn bí ìjẹta ni. Ó ti di nǹkan bí 13 days bí how many days wọ́n wá ṣẹ̀ṣẹ̀ jù síta fún yín. Wọ́n fi ṣí péèjì lọ. Délé Haúsá wọ́n ti gbé. Ó ga o.